pè é kó máa gbọ́ o. Báyìí ọlá ọmọ wọn níjẹ̀ṣà òṣèré tí ń sọjọ́ òbí òní ẹ pè é kórí rẹ̀ owó dìde. Iyì ọlá ọmọ Fáníyì o. Aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Fanis Nigeria Limited dámi lóhùn wọn ní nke sí olówó orí Àdùkẹ́ òkú ọdún 100 ọdún láyé kì í ṣe kékeré ọdún ayọ̀ ló mọ̀ ṣe òní báwọn sọdún bànújẹ́ ọmọ pa Abraham babari prayer oko oríire afúnimọ̀wò bẹ́ẹ̀ tí ń ṣe fónílé tí ń ṣe fàlejò òkè òkè lọ́wọ́ afúniyín gbé ìwọ onírèlẹ̀ èrò mọ̀ ń ga sí ní ọkùnrin takuntakun àfíjú tí ò fẹ́ dọ̀tí olóríire adùnbárin mọ́tòsí kò sọ́mọ yẹ̀yẹ́ láàrin àwọn ọmọ rẹ̀ abọ́ dúpẹ́ fọlọ́run arẹwà lọ́kùnrin àgùntàsọ́ọ̀lò onínúure oníwàre ọmọ adérèmí ìyá ìlépo mo kí o mọ òkú ọdún ọmọ ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ owóbì tẹnigbọlá ìjẹ̀ṣà òṣèré ọmọ agbódókò onímọ̀ye ọmọ wa obo okun àwẹ̀ ìpẹ̀lẹ́ òkú ọdún ọmọ olóbì ifo òwúrúso ọmọ olóbì kan wọ́wọ́ ti wọ́ aláṣẹ àtolùdarí good health farm ńlá ọmọ olóbì kan wọ́wọ́ ti wọ́ èyí tó bá fẹ́ tẹni àwọ̀ sápò ẹni èyí ké bá fẹ́ tẹni àwọ̀ sínú gbófẹ́ràn kó burúkú jẹ ọkọ̀ Fúnmiláyọ̀ òkú ọdún òkú àṣeyẹ bàbá Dr. Olúfẹ́mi dákúmọ̀ ń dagó òjòjò bàbá barista Ọládàpọ̀ àbùkù oníke Elédùmarè oníjó tẹ bàbá ẹnjìnà Ọláwálé Mr. Bite ó ní mo sàré ọmọ ó ní sílẹ̀ tẹ̀ ire lójú ohun orí ojú rẹ̀ ò ní ríbi torójú àṣàyí ríbi tàwòdì rọrùn aláṣẹ àtolùdarí resfa kangadis ibi gbókú sí aládàáni àkọ́kọ́ nílé Ìjẹ̀ṣà mọ́ ń gbọ́ dídùn wẹnu mi ojúlówó ọmọ Ìjẹ̀ṣà tẹnigbọlá ọmọlóbì ifo òrùso ìwò kéékèèké lásọ àwọn bàbá rẹ̀ lóde ìgbàjọ bẹ́ẹ̀ ọ̀gọ̀ tiẹ̀ mi lásọ Ìjẹ̀ṣà iyì ọlá èyíkéyìí tó o bá sí lọ́jà ni ora wá sílé kí n rohun jógeye Ìjẹ̀ṣà odò ọmọ àpò ònàgà Ìjẹ̀ṣà orídìí ìsáná lílọ́mọ wá tí múná lóko iná bàbá rẹ̀ nísìn lótòló ẹrú ilé yín nísìn pẹ́pẹ́yẹ ńlẹ́ ọmọ olókun àdó ọmọ olódó idẹ àkàrà kan rùgùdù lámúso olókè ẹ̀fọ̀n ọ̀kẹ́kẹ́ ṣetán ó lọ rè ìfẹ́bìnrin àwọn bàbá rẹ̀ sàlẹ̀ yẹgẹ bẹ́ẹ̀ ni láyà ńlẹ̀ aya ṣetán ayákúnlé ọwá pitì mọ́mọ́ èjì ọmọ aróhun lókè ẹ̀fọ̀n mo pé káyọ̀ ọ̀nà o má bà Ìjẹ̀ṣà ṣe mo kórè káyọ̀ ọ̀nà o má bà Ìjẹ̀ṣà sọ̀rọ̀ yà mẹ́rọ wa o má bà Ìjẹ̀ṣà ṣe mo kórè káyọ̀ ọ̀nà o má bà Ìjẹ̀ṣà sọ̀rọ̀ ọlọ́jọ́ ìbí ẹbí àtàrà náà ní mọ́ kí ọkọ ayẹyẹ àwọn ọmọ ìyá rẹ̀ látòrí Oyinlọ́lá tó fi dórí Kíkẹ́ lọ́mọ àti Láwùmí wọ́n ní mọ́ kí ọ ayọ̀ ayẹni tẹ́tẹ̀ náà gbẹ̀yìn àwọn ọ̀rẹ́ rẹ̀ ń kí ọkọ ọdún Dìran Fálokùn barista Ọlágúnjú Arówó Ṣẹgbẹ́ aṣíwájú àti èyí aṣíwájú Fásùyì bàbá Sàwé Akínọlá Fẹ́mi Ọ̀ṣọ́bù Àdìsá Ògínní Aláàjì Àjàdí Onítọ́yà nílẹ̀ Ìbàdàn gbogbo pátápátá náà ní mọ́ kí ọ dáadáa báyìí ọlọ́bọ̀ wa ń bèè pé ta ni pẹ̀sà sí ọ létí wọ́n ń pè mí arí kẹta ta ni èmi náà mo olówó dùn rúmọ̀sùkú gbadé òun ló kọ́ gbadé o bẹ́ẹ̀ ni fẹ́ẹ́ bèèrè tán.